ẹ̀yin èèyàn ẹ wò ó ti dójú ẹ̀ báyìí o ó tún ti dójú ẹ̀ o àwọn kidnappers wọ́n ti ń kidnap òkú o wọ́n kidnap òkú wọ́n tún kidnap àwọn tó fẹ́ lọ sin òkú ẹ rí i pé ó dójú ẹ̀ báyìí níbo la fẹ́ bá yàrá já à ń jèkuru kó tán àwọn kan tún gbọ́wọ́ ẹ̀ sáwo ni o ṣèbí lánàá òde yìí sì ni àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n lọ gba àwọn tí wọ́n jí kó ìyẹn nílùú ògbómọ̀ṣọ́ tí wọ́n jí kó ni wọ́n sì lọ gbà wọ́n lẹ̀ that àná òde ọ̀hún náà tá a tún sọ yìí ni àwọn kidnappers ni wọ́n tún kidnap òkú o àti àwọn tó fẹ́ lọ sin òkú báwo ló ṣe jẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀ gangan ẹ̀yin ọmọ nàìjíríà ẹ rí i pé ó ti dójú ẹ̀ báyìí o òkú arákùnrin kan tí wọ́n fẹ́ lọ sin sí Kogi ọ̀gá àwọn Federal Road Safety Corps ọ̀gá wọn tó kú ni wọ́n fẹ́ lọ sin òkú ẹ̀ ìyẹn ní Kogi o ibẹ̀ ni wọ́n fẹ́ lọ sin arákùnrin sí nílùú ẹ̀ so ibi tó ti funeral procession táwọn èèyàn máa tò tí mọ́tò ní convoy tó máa lọ lójú títì lórí highway níbi tí convoy àwọn tí ó fẹ́ lọ sin òkú àti mọ́tò tí wọ́n gbòkú sí tí wọ́n ti ń lọ láti fi lọ sin òkú yìí ìyẹn ní Kogi ní Àjàkúta side ibẹ̀ ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ o bẹ́ẹ̀ ni àwọn ajínigbé yìí ni wọ́n ya sójú títì tí wọ́n kó àwọn tó fẹ́ lọ sin òkú àwọn tó ń dárò òkú pé bàbá relé tí wọ́n ń kọ orin ìdágbére fún bàbá nínú mọ́tò tí gbogbo wọn sì ń sunkún lọ́wọ́ pé ẹni ré lọ àwọn tó ń fẹ́ lọ sin òkú àti òkú gangan báwọn ajínigbé yìí bí wọ́n ṣe jí àwọn èèyàn bí wọ́n ṣe jí wọn gbére o náà bá tún gbé òkú náà wọ́n tún jí òkú ọ̀hún náà tún gbé òkú náà lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́ ní láti Daily Post ó jẹ́ kó yé wa wípé nígbà táwọn ajínigbé yìí tán gbé òkú yìí dé ibì kan náà bá kúkú dọ́ọ̀pù òkú ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti jí àwọn èèyàn kó lọ o àwọn tó fẹ́ lọ sin òkú wọ́n ti jí wọn gbé lọ báyìí o àwọn ajínigbé yìí wá ń béèrè fún 50 million kí wọ́n tó lè fi àwọn tí wọ́n jí gbé tán fẹ́ lọ sin òkú kí wọ́n tó lè fi wọ́n lẹ̀ wọ́n ti ń béèrè wọ́n ní pé 50 million làwọn máa gbà òní tó jẹ́ ọjọ́ sátidé ló yẹ kán ṣe final burial ṣùgbọ́n àwọn tó fẹ́ ṣe final burial àwọn ọmọ fámílì òkú àwọn ọ̀rẹ́ òkú àwọn ibi iṣẹ́ ẹni tó kú tí gbogbo wọn fẹ́ lọ sin òkú gbogbo wọn báyìí ni wọ́n ti wà ní àkólò àwọn ajínigbé ṣe rí i pé ó ti dójú ẹ̀ báyìí o ó ti dójú ẹ̀ báyìí lórílẹ̀‐èdè nàìjíríà kọ́lọ̀ kó ṣàánú wa ni ẹ wò ó níbi tọ́rọ̀ dé yìí a máa gbára wa níyànjú ni ìwọ tó o fẹ́ lọ ṣe patí tí ò bá ti kàn ẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀n tí ò bá kàn ẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀n fowó ránṣẹ́ sẹ́ni tó fẹ́ ṣe patí o kò dúró nílé ẹ pẹ̀lú ayọ̀ àtàláfíà ìwọ tó jẹ́ pé patí freak ni ẹ́ gbogbo ọjọ́ sátidé kò sí ni wàá wá patí kan lọ ọlọ́run ni mo fi bẹ̀ ẹ́ ọlọ́run tí ò bá ti ṣe patí tó kàn ẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀n dúró sílé ẹ lọ́wọ́ tá a wà yìí tí gbogbo nǹkan tó fi máa ṣe kíni tó fi máa settle lórílẹ̀‐èdè nàìjíríà then gẹ́gẹ́ bí advice tí àwọn security lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n fún wa ẹ wò mo sọ nínú fídíò mi kan kí làwọn nǹkan tó yẹ ká máa ṣe lọ́wọ́ yìí ní time tí gbogbo nǹkan rí báyìí àkọ́kọ́ wọ́n ní ká má máa rìnrìn òru mọ́ o ká má máa rìn lálẹ́ mọ́ tàbí nídàájí pé ká jẹ́ kílẹ̀ máa mọ́ dáadáa tá a bá máa jáde ká jẹ́ kó ti máa wọ 7:38 ká bá máa jáde rárá advice tán fún wa ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tá a bá ń travel tá a bá wọ mọ́tò èrò ká má máa múra jù ká má ní pé à ń to ṣéènì ó ní 500,000 aago ó ní 1 million àtòsọ́wọ́ àmúra bàtà wa ìmúra wa pé ká má jẹ́ kó máa ṣe kíni kó má ṣe gbìngbìngbìn pé tó a bá débi tá à ń lọ ká lọ tún ara mú bẹ́ẹ̀ ni pé ìwọ tó ń travel tó wọ mọ́tò èrò má máa múra jùjùjùjù nítorí pé kí ni àwọn ajínigbé yìí wọ́n ní tó bá wà nínú mọ́tò èrò nígbà míì wọ́n máa ń fúnra wọn lọ́wọ́ pé mọ́tò yìí àwọn olówó wọ́n ṣe kí ni wọ́n wà nínú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ wọ́n ní ìwà tó bá ń travel tó bá jẹ́ pé ìrìn ẹ̀ máa ń gbalẹ̀ most of the time má máa wọ aṣọ tó ń shine má wọ aṣọ tó ń shine má wọ aṣọ tó wà too colourful má wọ aṣọ tó black tàbí tó jẹ́ deep colour bóyá bíi brown black deep green nítorí pé kí ni tí mọ́tò bá yọnu lálẹ́ tí ẹ bá jókòó sẹ́gbẹ̀ẹ́ gbó tàbí tẹ́nìtì bá ṣẹlẹ̀ tẹ́fíbọ̀dì bá ya wọgbó táwọn ajínigbé tán bá ń léèyàn wọgbó
tí aṣọ ẹ̀ bá jẹ́ aṣọ tó ń ṣàìn ó ṣeé ṣe kán tètè rírú onítọ̀hún mú, ṣùgbọ́n tó bá jẹ́ aṣọ tó dìpù ni pé ó ṣeé ṣe irú onítọ̀hún sì lè sá àsálà nígbà míì, nítorí pé aṣọ yẹn bó ṣe dúdú kò ní easy láti jẹ́ kí wọ́n locate èèyàn. ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀ bí mo ṣe ń sọ lọ ni pé ìwọ tó bá lọ patí jọ̀ọ́ Ọlọ́run mo fi bẹ̀ẹ́ má ṣe fídíò mọ́, o ní òun ṣe live video pé ẹ wò wá ibi la wà à ń ṣe fàájì lọ́wọ́ ó dọ̀la kílẹ̀ tó mọ́. ẹ mọ̀ ẹ̀yin obìnrin lẹ máa sábà ṣe yẹn, tẹ máa wà ní patí tẹ máa ṣe live video pé káwọn èèyàn máa wò ó. now incident kan ṣẹlẹ̀ nígbà kan, èèyàn kan lọ patí ó ṣe live video bí àwọn kidnapper ìbọn ṣe lọ sílé arábìnrin yìí nìyẹn, single mother ni. wọ́n bá sọ fún ọmọ ẹ̀ pé mọ́mì ẹ̀ ní pé ká gbé ẹ wá, wọ́n ní mọ́mì ẹ̀ ní pé ká gbé ẹ wá ní patí pé oníbàlẹ̀ ṣe mọ mọ́mì ẹ̀, wọ́n wá describe mọ́mì ẹ̀, ó wọṣọ báyìí ó ṣe báyìí ó lọ sí patí níbí báyìí, pé wọ́n láwọn ò lè délé ní pé kí wọ́n náà ìwọ àtàbúrò ẹ̀ múra kẹ́ máa bọ̀. bọ́mọ ṣe múra tó wọnú mọ́tò nìyẹn, tí ó mọ̀ pé àjínigbé ni. ẹ jọ̀ọ́ ẹ má máa ṣe kí ni, ẹ má máa ní pé ibi la wà kò máa ṣó pé ibi o ibi tá a wà rèé o, kò máa ṣó location ẹ. eléyìí tó tún ṣe nínú ẹ̀ ẹ̀yin tó jẹ́ pé anything tẹ bá rí lórí social media, bóyá fáà ló ń sọ̀rọ̀ bóyá pastor ni àbí babaláwo, most of the people tẹ́ ẹ̀ ń rí ẹlòmíì wá sórí social media ó project ara ẹ̀ gẹ́gẹ́ bí pastor, ó project ara ẹ̀ bí babaláwo, ó project ara ẹ̀ gẹ́gẹ́ bí àfáà tó jẹ́ pé kò kí ń ṣe àfáà, kò dẹ̀ ń ṣe pastor gidi, kò dẹ̀ ń ṣe babaláwo gidi. ẹ ṣọ́ra, torí ẹlòmíì máa pè yín á ní kẹ́ wá, tẹ́ bá wá lọ ó lè lóun fẹ́ mú yín wọgbó, ẹ máa ṣèwẹ̀ odò, ẹ máa lọ ṣe kinní kan, òun fẹ́ lọ sí gbẹ́rẹ́ kan nínú igbó. ẹ jẹ́ ká ṣọ́ra o. tá a bá gbàgbé eléyìí tó ṣẹlẹ̀ ní Ọ̀tà lọ́jọ́sí, ọmọ ọkùnrin kan tó ní àáfàá kan pé òun kóun wá ṣàdúrà, ṣe gbàgbé ní Ọ̀tà ó ti ń lọ sí bíi 5 years. òun gbé ní Kétu, ó rí ẹni lórí Facebook bóun ṣe lọ́n ti ẹ̀ nìyẹn. ìgbà tó máa débẹ̀ wọ́n yá mútu ẹ̀ síbẹ̀, ó ti yé wa, wọ́n pín ẹran ẹ̀, ẹni tó ń bá wọn pa ìyẹn lọ́wọ́ tẹ̀, tó wá jẹ́wọ́ pé báyìí àti ibi báyìí náà ti pè wá, ọgbọ́n tán lóore tán fi pè wá. whereas àwọn ènìyàn wọn kì í ṣàfáà gidi, àwọn wọn ń ṣe pásítọ̀ gidi, wọn ń ṣe babaláwo gidi. so téèyàn bá tó bá pàdé èèyàn lórí online, most especially ẹ̀yin tẹ́ máa wà lórí TK, tẹ́yìn wa ní ẹ ó yá mo gbàdúrà fún ẹ kinní kan tó wá ní kó wá, èèyàn mi má gbìyànjú ẹ o, má gbìyànjú ẹ, má try ẹ rárá. dẹ́ẹ̀tì ẹ̀yin oní kí náà pé dating app, ẹ ṣọ́ra. ìwọ tó ń wà lórí dating app, ẹni tó mọ̀ rí tí ẹjọ́ ń ṣe kìíní, ó ń wọ́ọ̀kì o, mi ò ní kò wọ́ọ̀kì o, but àwọn èèyàn náà tún lo miss yẹn, wọ́n lo avenue yẹn láti jíyàn gbé. ẹmọ ilé tó ṣẹlẹ̀ ní Ọ̀tà náà ni ní kọjá winners, bọ̀bọ̀ tán mú bíi 4 or 5 years ago. ìgbà tó tí wọ́n investigate, ṣẹ̀gbẹ́ gbọ́n kan tó sọ, ó ní orí app lòun ti máa ń bá àwọn obìnrin sọ̀rọ̀, òun á wá bá wọn sọ̀rọ̀ pé kán wá mọ family òun, you understand. ìyẹn máa rò bóun fẹ́ wá mọ family ọkọ tóun fẹ́ ní lóòótọ́, tó bá ibi tó jókòó sí tán ti ń fún ní bínírà pé kó mu látẹ̀yìn, wọ́n bá lọ́ máa mú mọ́lẹ̀. ṣe tẹ́ ẹ bá gbàgbé tí ìyàwó bàbá tó máa ń pa wọ́n tó ní òun máa ń bá wọn di ẹsẹ̀ ẹni tán bá fẹ́ pa mú ni, ẹ mọ̀ pé látòrí dating app ibẹ̀ náà ti jíyẹn gbé. ṣe ti rí nǹkan tí mò ń sọ. so ẹ dẹ̀ jẹ́ ká sọ fáwọn ọmọ wa this time around, ẹ jọ̀ọ́ pé kán má rìnrìn kúrìn, Ọlọ́run á máa ṣọ́ gbogbo wa o. tá a bá dẹ̀ ń jáde náà, ẹni tá a bá mọ̀ pé a trust nínú ilé wa, ẹ jẹ́ ká máa sọ fún wa wọn pé báyìí ni mo ṣe rìn, báyìí ni mo ṣe rìn o, mo ti débí báyìí o, mo ti débí báyìí. ìgbà míì tó bá ṣeé ṣe, Ọlọ́run mo fi bẹ̀ yín, lórí WhatsApp yín ẹ lè máa tan máàpù yín lẹ̀, ẹ tan location, tó àwọn èèyàn tí ó jẹ́ ti yín gangan, ẹni tẹ́ fẹ́ kó mọ̀ á lè máa sọ pé ibí ló wà, ibí ló wà. ẹni tó jẹ́ ti yín pé ọmọ nínú ilé ni o, mi ò ní bóyá ọ̀rẹ́ níta o, torí gbà míì wà ọ̀rẹ́ mi ilé kò bá yàn o. so ẹ ṣáà jẹ́ ká gbìyànjú ká ṣe kí ni, ká ṣọ́ra wa. so ó jẹ́ ọ̀rọ̀ tí mo ní pé kí n tún sáré mú wá fún wa lọ́sàn-án yìí. Ọlọ́run á máa wà pẹ̀lú wa, wọn ò ní jí wa gbé. ẹ jọ̀ọ́ ẹ bá mi wo ìsàlẹ̀ níbi tán kọ subscribe sí, ẹ kílìkì lé subscribe button yẹn, ọwọ́ yín tẹ fi ń bá wa tẹ subscribe, ẹ ò ní fi roko lọ́gbà ẹ̀wọ̀n, ẹ ò ní fi gbé ọmọ sí. Ọlọ́run á wà pẹ̀lú wa o. so lẹ́ẹ̀kan sí, òde tí kò bá kàn wá ní gbọ̀ngbọ̀ngbọ̀n, ẹ má jẹ́ ká ní pé à ń lọ, most especially tí kò ń ṣe ìlú ibi tá à ń gbé, tí ò ń ṣe ìlú ibi tá à ń gbé. ẹ jọ̀ọ́
a lè fún ní ìnáwó, a lè fún ní owó, ẹni tó ń ṣe ìnáwó fún lówó. So á dára fún wa o, á ṣe oríire o.